Gbélé ẹni tí ó fètò sọ́mọ bíbí ìyẹn á rí wàhálà he. Onígbèta onígbélé ẹni tí ó fètò sọ́mọ bíbí ìyẹn á rí wàhálà he. Onígbèta onígbélé ẹni wọ bàtà ìyàwó rẹpẹtẹ á rí wàhálà gidi. Onígbèta onígbélé ẹni tí ó fètò sọ́mọ bíbí ìyẹn á rí wàhálà he. Onígbèta onígbélé onígbélé kò ní gbéta kò ní gbéta kò ní gbélé kò ní gbélé kò ní gbéta kò ní gbéta kò ní gbélé ẹni fìyàwó tó lé ìyẹn ló ń wá wàhálà kiri. Kò ní gbéta kò ní gbélé ẹni fìyàwó tó lé o ìyẹn ló ń wá wàhálà kiri. Kò ní gbéta kò ní gbélé kò ní gbélé kò ní gbéta kò ní gbéta kò ní gbélé kò ní gbélé kò ní gbéta kò ní gbéta kò ní gbélé ẹni fìyàwó tó lé ìyẹn ló ń wá wàhálà kiri. Kò ní gbéta kò ní gbélé ẹni fìyàwó tó lé o ìyẹn ló ń wá wàhálà kiri. Kò ní gbéta kò ní gbélé ṣọ́ra ọ̀rẹ́ ṣọ́ra rẹ̀ má ṣe wọ bàtà wàhálà ṣọ́ra rẹ̀ gidi. Ṣọ́ra rẹ̀ ṣọ́ra rẹ̀ má ṣe wọ bàtà wàhálà ṣọ́ra rẹ̀ gidi. Ṣọ́ra ọ̀rẹ́ ṣọ́ra rẹ̀ má ṣe wọ bàtà wàhálà ṣọ́ra rẹ̀ gidi. Ṣọ́ra ṣọ́ra ọ̀rẹ́ ṣọ́ra rẹ̀ má ṣe wọ bàtà wàhálà ṣọ́ra rẹ̀ gidi. Ṣọ́ra ọ̀rẹ́ ṣọ́ra rẹ̀ má ṣe wọ bàtà. Ọlọ́run àkókò kó mi yọ ń jọ́kọ̀. Ẹ wá go tí ṣèkù sùn láti àná títí di aago mẹ́sàn-án ti kọjá báyìí mo fẹ́ rí wọn ní yọ mí lẹ́nu náà má yẹ kí wọn fọkọ lọkọ̀ ó sú mi o. Bàbá dẹ̀ ní bàbá jókòó tágo méjìlá bá lù mọ́ rò pé ẹ̀ jáde ẹ̀ màárọ̀ wọn ò mọ̀ sí wọn ò máa lẹ́. Títí kò tẹ̀ gbọ́ gbogbo ẹjọ́ tí mò ń rò látàárọ̀ yìí ó yẹ tilẹ̀kùn mọ́ yín dídí síbẹ̀. Lẹ́tàlẹ́ àná títí dágo mẹ́sàn-án kọjá. Ó ga o. Òjò wúbìrín àti kèrè létí pápákùn lọ àti máa wúkọ́. Ikọ́ ní ọ̀pá ẹ̀. Ikọ́ òun ló máa pa ẹ́. Wo bí? Ṣé gbogbo ìtumọ̀ ṣe ṣókùn ẹ̀? Ọ̀rọ̀ tí mo sọ ìṣókùn ẹ̀ torí bí wàhálà ṣe máa ń wà lẹ́sẹ̀ máa ń fọwọ́ ara yín fà á nìyẹn. Owó ẹ̀wẹ̀ bó dẹja kó lè máa owó ẹ̀wẹ̀ bó dẹja kó lè máa òjò wújọ́ ròdò owó ẹ̀wẹ̀ bó dẹja kó lè máa. Dandan. Ọmọdébìnrin yìí kì í ṣẹjọ ẹrú òjò ló kẹ́yẹ mẹ́rin pọ̀ mẹ́tìyẹ ló fi ránṣẹ́ gbé ara wọn kì í ṣẹjọ ẹrú àjùra wa lọ́rọ̀ tìjàkadì kan. Ẹgbẹ́jẹgbẹ́jẹ́ kéjèǹtẹ̀ èmi ò gbọ́dọ̀ kéde sọ̀rẹ́ jẹ́ǹtẹ̀. Kí ló ń sàánú mi? Tẹ́lẹ̀kẹ́ gbẹ̀ngbẹ̀ ìwọ tí wọ́n gbẹ̀bí kékeré yàbọ̀ kọ́ owó ọkọ wa ò yọ lára ẹ̀ owó ọkọ wa kò yọ lára ẹ̀. Nígbà tí mo gbẹ ọ̀sọ̀ tí ó lè kan tí mo fi sùn. Kí ló fi sùn? Nígbà tí mo ti jẹ ìgbà ní ló fi sùn. Sọ̀rọ̀ bímọ ní. Kí ló fi sùn? Kí ló kàn mí lọ́rùn mi jọ lọ? Tí kí ló jẹ́ kó rí ẹ pé? Tí kí ló kó sórí ara ẹ̀ gidi jọ? Orí ìgbẹ́ gbígbẹ́ orí igi
Fàájì oníwé ìpè pẹ̀lẹ́pẹ̀lẹ́ tọwọ́ ọdún. ẹ má bù mí bàbá ẹ má bù mí bàbá ẹ má bù mí. bàbá. mi ò fẹ́wọ̀n nìkan náà sá láàrin ilé ìwé ìpè bẹ́ẹ̀ bá wà ní ọ̀níjọ́ kí gbé alẹ́ ìrọ́sùn ọ̀níjọ́ kí ìbò ọ̀sùn. ẹ jọ sórí ọjọ́ ẹ má sọ mi fúláwà lórí kẹmà sọ ni ẹ má sọ mi ṣẹtọ́jọ́ bá ti wà nílé yìí o kẹ́tì lọ fún síkírà ilé ọmọ bẹ́ẹ̀ tí lọ gbọ́ mọ̀ sí wálé wàá dé wò wàá gbà nílé wàá gbà nílé wàá gbà nílé ìgbọ́nà káwa Ghana owó ọkọ̀ òyọ́ lára ẹni owó ọkọ̀ mi mo ń jẹ́ wọn kọ́ báyìí mo tún gbé yọ ni mo jẹ́ wọn kọ́ ni bàbá mẹ́rin sí ẹ̀ka lásánà tó jẹ́ wọn kọ́ wọn yọ lára ẹ̀ ká má jẹ́ sọ́wọ́ ìyàwó bí ọmọ ọ̀dọ̀ wọ́n bó ti ṣe yí wọ́n gbé àánú máa fún ẹ máa jẹ ni kí wọ́n ṣe wà nọ́mbà wán lómi ò kì í ṣe bẹ́ẹ̀ lọ́nà kọ́ lọ ní bí ọ̀nà kì í ṣe ọkọ̀ ọ̀rẹ́ nù ọkọ̀ ọ̀yà tó lọ gbẹ́rù ẹ̀yìn lé mi ìwọ wàá ríran mọ́mọ́ kọ́ ni mo lọ bá kú wàá gbà. Síkírá pẹ̀lẹ́pẹ̀lẹ́ tọ́jú. Ẹ̀sìn kan fẹ́ wọn nìkan ló ru ọmọ yá náà ró ọmọ já wọn jẹ́rẹ́ ajá kí ní ṣe ọ́. ajá ni tòótọ́ ẹ jèrè ìkúkú ìṣẹ́jọ́ mi èmi kọ́ ni mo fàjẹ̀gbọ́n láàárọ̀ yìí jẹ́tẹ̀ mi ni mo jókòó ni mo bá sì ń kọrin. orin lọ ń kọ. orin àlàáfíà ni mo ń kọ. alábòsí orin lọ ń kọ. orin náà bá tẹ́bì ẹ̀wẹ̀ bóde o wàhálà dé o last to the wife second to the last wife number 6 ẹ̀ bóde o. Bàbá ní kọ̀kọ́ orin yẹn fún un. Ọmọ tí mo ṣe ń sọ bẹ́ẹ̀ ìwọ lọ tọ́gbà ní oníwèrè. Èmi tí mo ń kọ́ ní àlàáfíà láàárọ̀ kùtùkùtù. Irú orin wo lọ kọ bóòlù ti kọ́? Bóòlù ti kọ́? Òjòwú bẹ̀rẹ̀ àbí kèrè létí bàbá tún lọ àbí máa wú bá. Ẹgbẹ́ ọmọ lórí gẹ̀ẹ́sì sẹ́gbọ́. Orin ibú lọkọ orin àbòsínú èmi ọlọ́ọ̀ fábòsí bàbá lórí gẹ̀ẹ́sì lèmi. Bàbá. Ètò tí òfin fọ́ èfú lọ 40 ìṣèfú forever kébédè lèmi. Tẹ bá kébé ẹjọ́ máa wà láàrin ara yín tó ti yé yín. Bàbá. Tẹ bá kébé ẹjọ́ wà láàrin ara yín. When there is life there is hope. Ọmọ 75 sì ń ṣe ìkàláyé. Ntí o ṣe yọ ọmọdé tó ń bá inú bá Kémi lẹ ń pè ní nọ́mbà 7. Kí nọ́mbà fi ọ̀? Oríṣiríṣi. Èso àníyàn kí nọ́mbà fi ọ̀? Nọ́mbà fi yàn ọ́ ọ̀gbọ́n àpẹẹsàn pẹ̀sán àpẹ. Ẹgbẹ̀rún ìfà bàbá. Ẹgbẹ̀rún ìfà òun. Ẹ má máa pè mí nọ́mbà 7 mọ́. Nọ́mbà fi yàn. Ṣé bí mo bímọ? Kí ló dé gan-an? Ẹ má wá láì bí kọ́lẹ̀ bímọ sí. Ẹ má nítorí pé bẹ́ẹ̀ bàbá yìí ti jẹ́ pé kúkú fún wa pé kẹ má sọ̀rọ̀ sí wọn. Ṣé ti gbọ́ bí kọ́lẹ̀ bímọ sí? Ṣé àwọn fẹ́ ti tàtó ti ràtọ́ kẹ tó wá síbi ìbàkẹ́ kó sì bọ́ síta. Ẹ má bí ìyá àgbàlagbà ní ọ̀rọ̀ ìyá àgbàlagbà ó fi àárín mi sí o. Ṣé ti bára ìmọ̀ rí mi sí? Ṣọgbà ibi bí wọn kí ló ṣe é náà. Sani kí fi bí wọn. Èmi ò ń ṣèrànù kiri bẹ́ẹ̀ ṣe ń ṣèrànù kiri yìí. Ẹyin ìyá ìyá yìí. Ọlọ́run ìjọ bàjẹ́ fún Àmì bàbá. ọkọ yóò sì gbọ́ tó sọ. Nàbà fẹ́mi sọ jẹ́ pẹ̀lú gbọ́dọ̀ rìsáàtì ọkọ̀ nílé bíi. Bẹ́ẹ̀ mo sọ fún ọ. Ìyáálé wa bọ́ta òjé bọ́ta. Ẹ̀jẹ̀ wa gbọ́ sọ́kò kọ̀ọ̀kan tó ń ṣẹlẹ̀ jù lọ́dọ̀ ẹ̀kọ́ fáwọn àwọn ọ̀gbẹ́ni irú ọ̀run lánàá wọ́n nìyẹn. Irú ọ̀run burúkú wo nìyẹn. Oníwàhálà bú oníwàhálà rẹ̀ gbọ́dọ̀ báyìí tí máa ń gbóná ní bẹ́ẹ̀ kó nìkan ni. Èsì rí. Ẹ má sí tẹ̀jọ́. Ẹ má sí tẹ̀jọ́ tó sì ká mi báyìí. Ìyáálé wa bọ́ta. Àbẹ̀dẹ̀ wà bọ́ta. Ẹjọ́ kẹ́kọ̀ọ́ tó sọ fún mi. Ẹjọ́ kọ́ mú mi. Ó fẹ́ bá sí kàwé sọ fún yín o. Lọ́dún di ilẹ̀kùn. Ẹni ìjà. Lọ́dún ìlọ́dún bẹ́ẹ̀. Tí mo ní kẹ́ bá ta o, wọ́n sọ fún ìfẹ́ kẹ́ jáde o. Wàhálà rẹ̀ ti pọ̀ jù. Wàhálà rẹ̀ ti pọ̀ jù. Ẹ wò mí ẹ sọ lórí obì mo láìkí ẹ. Èmi ò ní dábàá fún bàbá yẹn. Má bàa fa wọn wọ fún. Ìyáálé ìyáálé pátápátá ìyáálé nọ́mbà 1 abọ́rúurú abọ́rúurú ilé tí í jóná bóde o ìyáálé nọ́mbà 1 ìyáálé pátápátá Kí ló dé? ilé tí í jóná bóde. Mo ti pa mo ṣe fẹ́rẹ̀ lọ́wọ́. Abọ́rúurú abọ́rúurú ìyá máa wọ́ fún yóò máa wọ́ bó olúpàdé rẹ̀ ní oríṣiríṣi ní ìyàwó sífù nọ́mbà kí tiẹ̀ lélẹ̀. Nọ́mbà kí ni léyìí gan o nọ́mbà 4 fàdí oníwèrè pè nọ́mbà 1 ìyáálé pápátá owó wúwo àfọ̀rúrú nọ́mbà 3 àbí nọ́mbà 2 nọ́mbà kí o ti pè yun Síkírà Ajámọ̀jẹ ọmọ yánà oró nọ́mbà 6 àbí wo nọ́mbà 5 ló jẹ. Nọ́mbà 5
last to the second ni. Number 5 wọ́n lọ́mọ bọ́ bá tẹ̀lé fún orí. Ìyáálé mo ti fa ìlú ti bá mi lọ́hùn o. Ẹ̀rọ number 3 rẹ̀ ó fẹ́ number 3 rẹ̀ ó jẹ́. Number 3. Bàbá ló ń jó. Ìbálọ̀. Ibo. Ìbálọ̀ ló ń tó máa ṣe di ara dùn. Gbogbo tẹ́ kọ́ ọ sílẹ̀ lóríṣiríṣi kìtìkìtì bí irin. Òní ni wọ́n wá gbọ́dọ̀ fún wa. Èmi jẹ́ kí ìyá yẹn. Wọ́n ní lẹ́jọ́ èrè fomi pa. Kí lè dúró ṣe bí ilé kan kò jẹ́ káàárọ̀. Ilé òjò kẹ̀. Ilé òjò ta ló ní ilé ẹjọ́ rẹ̀ pé olórí búkú fa mi. Sí ìwò tí jáde. Ṣé pé jà lè ń jà? Ṣé kí ìwò jáde? Ṣé kí ìwò jáde ló bá bẹ̀rẹ̀ nínú ilé? Ṣé bàbá ló ní ilé ń jó? Bàbá yìí. Àwọn ẹ̀yin wo lè ń jà? Gbogbo bọ́dọ̀ ṣe dá mi ló fi fi fún mi tán. Tani bẹ́rẹ̀ pé ní ìtaní àtúnṣe. Sífù. Láàárọ̀. Sífù bá kílẹ̀ àti mo ṣe rí nìyẹn. Ìyá náà bá tẹ́ ẹ̀ ń tó tó ìgbọ́n. Ẹjúlẹ̀ fún ọ. Ẹ̀mí ni ẹjúlẹ̀ fún. Ẹni fani. Ṣíkàkùn ẹ̀kọ́ tó ìdájọ́ wa gbọ́ yóò ní ká o. Kẹ́rẹ́ máa bọ̀ ẹ máa bọ̀. Wá ń bí pàlíwèrè tó ṣe bá mú. Tí wọ́n bá ti ń pè yàn ní wèrè pè ọ̀dẹ̀ ní hùwà wèrè pè yẹn gan náà kí ló dé rí bàbídé ọ̀sán mọ̀ pé ẹnì kan yẹ lórun kàn. Lórúkọ àbọ̀ abáyé náà sọ yìí ẹgbẹ́ tí kàkẹ́ wá kìlọ̀ fún síkírà yín ẹ wá kìlọ̀ fún síkírà yín o lórí ìwé dá gbogbo ẹ̀ sílẹ̀ o ó yẹ kẹ́ mọ nọ́mbà láti jọ ìlú yẹ kẹ́ mọ nọ́mbà o ẹ̀yin yẹ sọ gbogbo kìíní yìí o. Pàlíwèrè kò ṣe gbámú ẹgbẹ́ ni mo pè ọ́ màá fẹ́ kọ́ ọmọ bẹ́ẹ̀ ṣe tòṣìra yín. Ẹ má lérò pé bí mo ṣe wà yìí mi mọ nǹkan tí mo ṣe. Ìpàdé ìwọ ọmọ náà bọ̀ pé ẹja tó wà lọ́wọ́ tó ń kọ́ ọ̀dà ìgbà náà jọ. Wọ́n bẹ̀rẹ̀ ní yẹ̀rẹ̀ pé ilé ẹ̀ ń gbé. Orí ẹ̀ ọ̀rọ̀ ajẹ́ yẹ̀rẹ̀ pé ilé ẹ̀ ń gbé. Ọ̀rọ̀ ajẹ́ yẹ̀rẹ̀ pé ilé ẹ̀ ń gbé. Epo ni máa fi bẹ́ẹ̀ jọba. Epo ni máa fi bẹ́ẹ̀ jọba. Ẹ máa wò mí lẹ́nu bàbá. Epo ni máa fi bẹ́ẹ̀ jọba. Ọ̀nà ìgbà mi mú. Ẹ máa jáde ayé ojú owó ẹ̀. Bàbá ẹ mọ̀ tí mo lé yìí mú lé yìí. Mo lé sí mi. Bí bá ti lé sí mi mi fẹ́ gbẹ́ kankan máa fi sí ìmú sọ̀rọ̀. Gbogbo ọdún bá mi jà, ẹ wá gbogbo nínú ilé ìtajà. Ẹ wá lọ́wọ́ wọn ti fi rúùmù. Pàlíwèrè kò sí bá mo ní kò sí ni. Alábòsí. Bàbá alánú ilé yìí. Èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín. Mo ní kẹ́ ẹ máa tọ́jú fúláwà kẹ́ ẹ sì máa bá mójútó lé. Kẹ́ ẹ máa ṣọ́ àwọn ọmọbìnrin ètí bá ṣe láì fi nù wọn. Títí wọ́n fi ń jà. Mo sì ń gbariwo níbi tí mo sùn. Ẹ ṣe ti dé gbàdé gbariwo. Ọ̀dìdé kéde ń bá ní ẹ lára ìwọ nìkan ló wà nù ilé ní ayé sí ní ẹ lára jù. Mo ní kò sí ni. Ẹ̀dúró sí mi ẹ̀sìn ìfù. Àwọn wẹ́wẹ́ tó àwọn àtàwẹ́rẹ́ tó kù àwọn náà dà ní irú. Wẹ́wẹ́ àwọn èwo nínú wa. Wọ́n fẹ́ béèrè nǹkan lọ́wọ́ iṣẹ́ ìfẹ́ foríjì ní òde gbé kàlẹ́dà sílé ni. Kẹwàá máa fi déètì sí ẹ̀yìn èsè tó kí ní. Kíni déètì kí lè tò. Bẹ́yìn àbá bọ́. Kàlẹ́dà wo ló fẹ́ gbé sílé ẹ̀ lóde òwúrọ̀ ń pelé yìí lọ. Ó fẹ́ gba yọ ní ẹnìkan ní ṣìfẹ́ máa gbọ́ ni. Ẹ lè sọ pé kí ṣìfù máa gbọ́ tẹnìkan. Wọ́n jẹ́ kí n sọ fún ẹ ayé tó ní ẹ lára yẹn àdìjọ́ máa lọ ṣìfù gbóni o. Ṣìfù sí fún wọn nìkan. Kó lọ́mọ yẹn látẹ̀lé lọ. Ló gbọ́ ní ọjọ́ ìwé gbé wa ní òun máa sùn. Àwọn ẹ̀ láti gbọ́ pẹ́ bàtà. Ó tó yẹ kó ilé ọkọ̀ àárọ̀ ẹ̀ ọ̀yẹ̀ wá dábí rù. Ó ní dẹ́mi nígbà fún ẹ. Ó máa lọ ibi tó bá lọ máa lọ. Pàlíwèrè kò ṣe gbà ló ń pa ìtàn fún ìtàn burúkú. Mo gbọ́ ní. Eléyìí ò lọ́kọ́ sí jáde síta. Ó máa lọ ní sọgbà. Ó máa lọ ní ṣífì nígbà. Ẹ mẹ́jà o. Mi tẹ̀rì jẹ́.